Allah ayatahu. Oyè kan ní kọ̀sẹ́ni tí fi ní jẹ́ lẹ́yìn ọlọ́run. Nítorí gbogbo tí jẹ́ ànábì ọlọ́run ọba pátápátá ta mọ̀ wọ́n lá nábì. Ọlọ́run ó sọ̀rọ̀ wọn bomi àgùnwọ́n rọ̀ṣúlù àgùnwọ́n nàbí àmẹ́ tó fi gba ohun ọ̀pọ̀ tí ń jóyè tí wọ́n gbà tó ga dúnú ìmáàmù ló pè wọ́n. Waja'alnahum a'immatan yahduna bi amrina wa awhayna ilayhim filal khayrati wa iqamas salati wa ita'a zakati wa kanu lana abidin. Ọwọ́ ẹ̀gbọ́n ẹ̀mí ìbẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ ní ìwọ̀ ọlọ́run dá Ibrahim wò tó parí ẹ̀ ìkànnì ọlọ́run ọba fún un àmọ́ kò sí tó jù lọ máa ń lo oyè. Ó ti ní bàbá gbogbo wọn tó bá ti ní bàbá àgbàgbọ́. Ànábì Ibrahim ni kírísítẹ́nì gbà fún, mùsùlùmí gbà fún, òun nípìnlẹ̀ gbogbo wọn. Ibrahim àwọn nínú gbogbo ànábì ọlọ́run Ibrahim nìkan lọ́lọ́run rìfà ànábì sí pé tọrọ àlùbáríkà lára Ibrahim nítorí bàbá àgbàgbọ́ ni. Ọlọ́run wá panisẹ́ fún Ibrahima makama tó ga jù tó fún òun ni ìmáàmù gbogbo àfijẹ́ gbogbo ànábì ọlọ́run bá pátápátá kò sí tọ́lọ́ ń pè wọ́n ìmáàmù ni wọ́n ìmáàmù ní dáràjà ìdúrà wọn lọ gbogbo téèyàn bá dà lójú ọ̀nà ẹ̀sìn ìmáàmù ni ọmọ jẹ́ ọlọ́run ní. Waja'alnahum a'immatan yahduna bi amrina. Ọlọ́run lè mọ̀ sí wọn bẹ́ẹ̀ A'immatan mo ṣe wọ́n ní ìmáàmù lórí ilẹ̀ èmi ọlọ́run ọba yìí mo ní wọ́n já síwájú gbogbo ànábì èmi mo sọ wọ́n já síwájú. yahduna bi amrina. ìjà síwájú èèyàn níjẹ́ ìmáàmù tí a bá ní tàlmúrísùlù rẹ̀ ọlọ́run gan ni. Ọlọ́run ni múrísùlù ẹ̀ ó ní yahduna bi amrina. wọ́n mọ̀ pẹ̀lú àṣẹ wa ni àwa là á máa ń tọ́ka àwọn ẹgbà báyìí ẹ̀rí báyìí nítorí pé ńgbà tá a ti fàṣẹ ìmáàmù sí lára. Wa awhayna ilayhim filal khayrati. àwa náà lága ìdí ẹ̀ta àdíjọ́ jìyà ẹni wọ́n bá sọnù tó bá rí tó kó lójú ọ̀nà gbé lẹ́ẹ̀kan náà ìyá dé ni. Ọlọ́run ní awhayna ilayhim filal khayrati. ránṣẹ́ sí wọn wáyé ọ̀gbọ́dọ̀ gé wáyé ní tàwọn anábí ọlọ́run amẹ́jà gẹ́gẹ́ fúnra rẹ̀ ọ̀gbọ́dọ̀ má máa rì sí fọ ọba tọ́jọ́ nínú ara rẹ̀ kọ́ má máa rì sí fọ ọba tọ́jọ́ nínú ẹ̀mí rẹ̀ ìtí máa mú kéèyàn má rì sí fọ ọlọ́run nínú ara nínú ẹ̀mí òun ni kí dọ̀bí rò kú tí kọ́nsẹ̀sì lórí ìbò ń pè ní kọ́nsẹ̀sì tí dọ̀bí rò bá ti kú tí ò ṣe kọ́nsẹ̀sì má tó bá ti kú tí òye ò ní rì sí fọ ọlọ́run ẹni tí dọ̀bí rò bá kú ní tètè tó bá ṣe nǹkan bọ́kùn ọba kú ẹni ó dàbẹ̀ pé àṣẹ mistake o látara àṣẹ mistake tó bá lọ lọ́wọ́ àtúnfi rọ̀fà rẹ̀ ìlú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sáà nàbí Dawud ẹ̀mí rẹ̀ kú ẹ̀mí àwọn anábì ọlọ́run ẹ̀ kú tó bá ti ṣe díẹ̀ tó dàbí pé wọ́n fẹ́ ṣe mistake ọlọ́run ní wàsánà Dáúdà Annahu batanna wàsánà Dáúdà. lọ sí sọ́ọ̀tù sọ́ọ̀tù. Inna wàlíàtàkà. ó gbé látòkè nu máa kà á bọ̀ bẹ́ẹ̀. Nàbáwùlì kásìbì ìsàzà wárù mi rọ́bà ìzákàlù aládàúdà fáfásì àmìnì ń kọ́lù látàkàbùkásì máa ní bàgábàdùnà alábàdì. Fàkúnbẹ́ iná nábìlì ákì wà látúnṣì títí wà dínà ìlàsáwà ìsìrọ́tì. Ìnà àdá àkílà wú tí sí òun àti sí òun nànà àjàtà wálé àná àjàtún wáyídà. Fàkọ́lá Akibili awa azani bilkisobi Ola lakodi salama kabisu alina ajatika ila ni haji wa inna kazira minal kulato ila yabuki badum ala badini illa allazina amanu wa amilu solihati wa qalilum ma huwa zanna Daud
Dáúdù annama fatannahu fastaghfara rabbahu wa kana rakiyan wa kọ́sẹ̀sì yòókù. Sọ́nà Dáúdù. Ọlọ́run ní Dáúdà ń bá bọ̀ nítorí tó jẹ́ kí Dáúdà kó ṣe mistake. Ìgbà míì wọn gbé wá àwọn tí wọ́n lélẹ̀ tó ń kálukú ń kó. Àní Dáúdà ìyàwó rẹ̀ kan ọmọ iná àwọn followers ẹ̀. Áwòràyà. Ọ̀ràn lọ sógun ìyàwó ẹ̀ rẹwà torí pọ́ fẹ́ gbá ìyàwó ẹ̀ Dáúdà sì níyàwó 99 Áwòràyà wá kú sógun Dáúdà wá gbẹ̀yọ̀ kan àwọn kún tiẹ̀ lọ́lọ́run wá sọ fún kó ti ṣe mistake tọ́já pé nǹkan mẹ́rin la màmá ànábì Ọlọ́run ní sífà wọn alákọ̀ọ́kọ́ ń bẹ alẹ́ hakilu ń bẹ fatọ́nà náà ní hakilu sùjá ń bẹ àmánà ń bẹ sídìkù ń bẹ àsídìkù ń bẹ ìtì ń jẹ́ dídù àmánà òun ìyá náà tọ́ba ti ṣerú eléyìí wù ó ti dalẹ̀ kò sínú ànábì Ọlọ́run mọ́ ọgbọ́dọ̀ sẹ́ni nítorí ìyá náà ní àkọ́tọ́rọ́ pọ́ fẹ́ gbóbi ọmọ followers ẹ̀kọ́ wa náà lọ sógun àfi kéèyàn wà ní kí ló ṣẹlẹ̀ àti ń tó ṣẹlẹ̀ ní pé Dáúdà adájọ́ ni ọmọ ẹjọ́ dá wọ́n máa ń kẹ́jọ́ wá bá dèdè káyà ẹjọ́ tí wọ́n kó wá bá náà lálùkò á ní ìròyìn kìí ṣe pé nítorí pé nìkan náà ní 99 Dáúdà ló níyàwó 99 èèyàn Áwòràyà wá níyàwó ẹyọ kan bí wọ́n ti gbẹ́jọ́ wá náà nù ọ̀kan ní ràǹkúmí kan ọ̀kan ní 99 ẹni ó wá ní 99 ní kẹlẹ́ ọ̀kún mú tiẹ̀ kún tóun ẹjọ́ tó rónu ẹjọ́ òun lọ́wọ́ àrò tán Israel ti Dáúdà tí ó fi níwọ̀ ẹlẹ́yọ̀ ọ̀kan ìwọ ní 99 tó oníkẹlẹ̀ ọ̀kan mú wá báwo ló ṣe jẹ́ ògèdè pọ́gbọ́ pé oní 99 tó oníkẹlẹ̀ ọ̀kan mú wá kò béèrè ẹjọ́ lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì tí fi ń dá fún un. Ọ̀làlà kọ́nísọ́lá mọ́tàbí sùn àlì náà jàdí káyìlá ní àlè. Mo ti lọ ṣe o pẹ̀lú èyí tó rí ẹyọ kan tó bèrè tó ní ogún kó tó tẹ̀ yìí. Wà iná kẹsí rámìnà lìkùlá kọ́ ìlà ẹ̀bùgì ìbádùn mọ́lá bàdí. Ìmọ̀ ìpọ̀ náà èèyàn tẹ́ ẹ̀ máa ń sáàsì bẹ́ẹ̀ apá kan máa bàbá kan sí. Ìlàlẹ̀dì iná ámánù àmìlú sọ́ọ̀lẹ̀. Àwọn tó bá ṣe dáadáa ń tẹ́ gbọ́dọ̀ wọn bàgbọ́ tí wọ́n bá ṣe dáadáa ní. Wàkọ̀lì ìlú máa ń. Díẹ̀ ni wọn láti ẹ̀rí. Wàsánà Dáúdù ànámà bàtànà. Kèdí ìgbà ànábì Ọlọ́run ni Ọlọ́run ò fi lẹ̀. Toró náà fọlọ́run lẹ̀. Kèdí là tó máa pé ó yẹ kí n gbẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì náà kí n tó máa dáàbò alákọ̀ọ́kọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ náà sọ Dáúdà máa pé wọ́n dín wa wò wàhálà ti dé ọba ṣe kí ni. pàṣẹkí wà rọ́bà wò wákàrà rọ́ọ̀yà wà náà. Dáúdà bá padà sọ́dọ̀ Ọlọ́run ó ṣe é sì gbàrú ọtẹ kọ̀kọ̀ ó forí ó wá foríjì. Ọlọ́run ní wọ́n ṣe wá. aláwù dàlíkà wà iná làwù ìdáná làṣùlùfà wà húsínà máa bìyà dáwù. Ọlọ́run lé ìwọ̀n yọ́pọ̀ nu ẹni wa kò sì yọ́pọ̀ nu ẹni re kò sì pé kó má jẹ ní ìsúnmọ́ àwa máa Ọlọ́run á ní ìwọ Dáúdà. iná ìdánilá kàkálì ìbàdàn fèrè àìrí. Ó ní ìwọ Dáúdà. iná jàlínáka kàlífàtà fèrè àrídì. Ọlọ́run nígbà tó ti tẹ̀ pọ̀pọ̀ fún wa tó ti tẹ ọ̀pá pẹ́pẹ́ fúru fáwọn Ọlọ́run Ọlọ́run ni aṣọ́lá lè fà lérílẹ̀. fàkún bẹ́ẹ̀ náà náà sì gbélé ágì. Àmọ́ látò ní máa ṣẹjọ́ dámá ló fi mà péjọ́ ní kìí Áwòràyà látò ní ọ̀gbọ́dọ̀ ṣẹjọ́ dámá máa dájọ́ máa ṣe dọ́gbàdọ́gba láàrin àwọn èèyàn. wàlá tẹ̀tẹ̀ bí ilé àwa àbáyúdì ńlá kan ṣẹ́bí ilé ńlá. Ọba máa tẹ̀lé fẹnu wọn ó gbé ọ̀pọ̀ lọ́nà. iná lẹ́sí náà dìlù náà ṣẹ́bí ilé ńlá. Ọlọ́run àtọ́ bá ti kú olójú ọ̀nà Ọlọ́run tí wọ́n sọnù. làwọn màsáàbù ṣẹ̀dídù bí máa nà so yàwó màlẹ́sà. Èwo ló fún yẹnu yọ Ọlọ́run. Ọlọ́run tó wá sọ pé àsáàbù ṣẹ̀dídù. Èyí tó mú kò sí èyí tó fún yẹnu yọ Ọlọ́run kó tó wá sọ pé àsáàbù ṣẹ̀dídù bí máa nà so yàwó màlẹ́sà. Ọlọ́run àdójọ́ òsèrò pẹ̀lú tí wọ́n fi ṣẹ̀wá nì. Gbogbo wọn pátápátá àbí mo ti lọ ní pé àyímà ni wọ́n. wájà Àyímà ni wọ́n bá fọlọ́wọ́ bálẹ̀ ẹ̀mí tí ń jẹ́ dọ̀míìrù yóò ní kú.
tẹ́mi tí ń jẹ́ dọ̀míìrù yẹn kọ́nsẹ́sì yẹn tí ọba ti kú yóò jẹ́ ọmọ gba mẹ́sẹ̀jì ọlọ́run dáwọ́ lọ́wọ́. wà á wáyínà ilé ìbí ìlàlẹ̀ báyọ̀. ọlọ́mọ ránṣẹ́ rẹ sí wọn pé báyìí ni ẹ ṣe rìn. wàyí kò mọ̀ sọ̀lá. wọ́n sì máa kírun. wàyí dá àzàkà. wákàánù lànà àbílẹ̀. ọlọ́run ni gbogbo mi ọjọ́ yìí náà kò gbé wọn kó òkú kí wọ́n má jẹ́rú àwọn ọlọ́run. kánú lànà àbílẹ̀. ọlọ́run ní pèyàn bẹ́ẹ̀ yóò pè ní ìmáàmù bọ́dọ̀ báyìí ti pèyàn ìmáàmù ó ti dẹ́ ní ọ̀wọ́. èmi ni mo bí èmi ni mo tọ́ ibi ọlọ́run gbé sí ọbọ̀lọ́run gbé sí. òun lọ́jọ́ ká nábì oṣù wọn máa méje ibi tó wà jẹ́ ọgbẹ́ dàríkì àmà kò ní sí ògì. ìmáàmù ni àdìlú. kò ní sí ògì àmọ́ ẹni tí ó wà ń bò kí jẹ́ òun àlè ìmáàmù rẹ̀ àdìlú bọ́sẹ̀ kí ló máa bá dàríkì àmà wọ́n gbé pé Abdulkadir máa bọ̀. ìmáàmù rẹ̀ àdìlú pẹ̀lú Sáràtì. ìmáàmù ni àdìlú. pẹ̀lú Sáràtì ìmáàmù Adil tó bá ti ṣe déédé pẹ̀lú Sáràtì ni pẹ̀lú májẹ̀mú tó bá ṣe déédé tó bá ti jẹ́ ìmáàmù tó ṣe déédé anáàtọ̀ adijọ́ ni wọ́n ni máa bọ̀ mí. bàbá tó yóò sí lóòrùn láwọn ẹ̀yà ọmọláńdínlá ilá. níjọ́ tí ò ní sí ògì kìí ṣe ipò tó kéré ẹni ọba wọlọ́run níyàn ní ìmáàmù omi ń bẹ́ẹ̀ náà àfáà ńláńlá kò síwájú ẹnìkan ní tó fi kú. ọlọ́run ọ̀kọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì ní mà ó ní gbogbo ẹ̀. tó amẹ́rẹ́ lọ́ba àṣẹṣà bẹ́ẹ̀ ọba tó bá tó bá ṣẹṣà bẹ́ẹ̀ ọfẹ́ rọ̀fà rẹ̀ ni látara ń tàn tó bí náà bá ti fọlọ́run tẹ́ka kan ọ̀ma ọba tó wá fúnra ara rẹ̀ nàgbé ẹ̀. ǹjẹ́ ọba tó fúnra ara rẹ̀ tó fi nàrú ẹ̀. ọ̀nàrú ẹ̀ ọ̀nàrú ẹ̀. máa jẹ́ ìmáàmù. ọba jẹ́ ìmáàmù. ọ̀nàrú àwọn gbogbo àwọn kílásímẹ́tì wọn gbogbo wọn ni wọ́n wálẹ̀ kan gbogbo yín lọ́wọ́ ọ̀nàrú lọ́tọ̀ọ̀tọ̀. gbogbo tí jẹ́ èrí yóò fi yín pán ìsìlámù lé. yóò fi yín pán ìsìlámù lé. yóò fi yín pán fẹ́dọ̀ lé. yóò fi yín pán fẹ́dọ̀ lé. abaka nabi wa Muhammad. yóò jẹ báyìí dáìsì lè wù kó fún tó àyọ́gbà yín bẹ́ẹ̀. dáìsì lè wù kó fún tó àyọ́gbà yín bẹ́ẹ̀. àyọ́gbà yín bẹ́ẹ̀. àyọ́gbà yín bẹ́ẹ̀. ọlá ìtàn nabi wa Muhammad. ọlá àwọn ẹni ọlọ́run. ọlá àwọn àfáà. gbogbo àwọn tí wọ́n mú adíyá ọlọ́run gbàdúrà yín o. gbogbo àwọn olóyè ọlọ́run fún ilé àlùbáríkà o. yóò bí àbùkátà o. gbogbo ẹ̀yà aláwọ̀dù. ọlọ́run gbàdúrà yín. ọlá ní Muhammad. màmá tó bí ìyàwó rẹ̀. màmá tó bí wọn náà. ọlọ́run tọ́jú wọn. yóò tọ́jú rẹ̀ yóò tọ́jú ìyàwó rẹ̀. yóò tọ́jú àwọn ọmọ. àtọ́jú gbogbo jama lápapọ̀. ọlá àwọn ẹni ọlọ́run. yóò tọ́jú bàbá ìyàwó rẹ̀ náà. ọlá àwọn àfáà. ọlá bisimilayi rahman rahim. ọlọ́mọ anta alakana majana. wàlásàtana majana. اللهم اشرف لفقاعة الدين سيادتها في الجيل إفاجة في نفسي سيادة في بدني توبة قبل الموت روحة عند الموت مغفرة بعد الموت يوم على الصراط والنجاة العيسى يا ذا الفضل والإحسان برحمتك يا أرحم الراحمين يا خالق الموت ويا سامي الثور اللهم اجعل معروف في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير بصرى ومرضي وسدتي وفقتي يا رحم الراحمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبل حي ولا حي بعده ولا مثل حي يدوم كما يا لقد سبقت كلمات عباد المرسلين لهم منصورون وإن جدنا لهم لغالبون وإن جدنا لهم لغالبون وإن جدنا لهم لغالبون حسبك الله حسبك الله حسبك الله ومن انتبهك من المؤمنين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أفعل ودعو لكم